ó ga gan oríṣiríṣi Paso pọ̀ gan Ajíbọ́lá pọ̀ gan ṣọwárẹ̀ yìí tẹ́lọ fi kàábà gbé Paso mọ́ra tẹ́mú Táyé Currency tẹ́mú lọ bá Paso ní Saudi ní múra torí mo mọ̀ pé Paso mọ̀ ìṣẹ̀lẹ̀ parọ́ fún Paso ẹ pé Paso gbẹ́fẹ́ wá kiri kò mọ̀ bẹ́ẹ̀ mú Táyé bọ̀ ọlọ́run ò ní wò yìí ìyẹn ẹ̀yin tẹ́mú Currency idiot yẹn olóhùn yẹn onídọ̀tí yẹn tẹ́mú lọ bá Paso torí Paso wá jẹ́jẹ́ ara ẹ̀ pẹ̀lú àwọn fámìlì ẹ̀ láti lè wá enjoy ara wọn pẹ̀lú pray nǹkan tó wá ṣe nìyẹn ó ti kẹtọ lọ gbé Táyé Currency wá ẹni yóò dẹ̀ mọ́ pé ń gbé Táyé Currency bọ̀ wá bá òun àbí ṣé kí wá ṣe analyst kan fún yín tí ò yé yín Paso pọ̀ gan o tó bá yẹ pé ẹ̀yin tẹ́ mú Currency wá yẹn ẹni ọpọlọ ni tí ò ṣe pé orí yín ò pé nǹkan ti ń ṣe ọpọlọ yín ẹ fẹ́ gba star kọ́lé náà ilẹ̀ parí ìjà ṣé Paso àti Currency wà nínú ẹgbẹ́ tẹ́lẹ̀ wá parí ẹ̀jà ṣé bí ẹgbẹ́ èèyàn lèèyàn máa ń parí ìjà pẹ̀lú ẹ̀ ẹ̀ẹ́nẹ̀mú wá bẹ̀bẹ̀ àádọ́balẹ̀ ibi tó ti ń dọ̀bálẹ̀ ẹ̀gàn ìkọ́nu yá fún kò mọ́lẹ̀ pé dọ̀bálẹ̀ kò di bàbá ẹ̀ mú ṣùgbọ́n ìgọ̀gọ̀ fún ara yín ẹ̀rẹ́ ní tọ́ yín ẹ̀ ní sẹ́ǹsì ẹ̀ ní làákàyè oyè yín ẹ̀yin náà fẹ́ kọ́ rí yín ni kọ́lé náà ilẹ̀ parí nǹkan ṣé Paso ló nira ẹ̀ ni Paso kọ́ ló nira ẹ̀ o tí ìyá Paso bá wà láyé ìyá Paso kọ́ ló ní mọ́ Paso ti di ọmọ gbogbo ayé ó ti di ọmọ gbogbo ayé ó ti di bàbá gbogbo ayé ó ti di ẹ̀gbọ́n gbogbo ayé ó ti di àbúrò gbogbo ayé ọlọ́run ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ yan ẹni lọ bẹ Wàsíù Jíbọ́lá ṣùgbọ́n tẹ́ bá fẹ́ bẹ Paso ẹ ti gbọ́ ẹni fẹ́ bẹ Paso kò ń ṣe bẹ́ẹ̀ ṣe yẹn lẹ́sìn máa bẹ Paso ẹ fẹ́ máa fi Kaaba àti Mọ̀dínà gbé mọ́ra ojú ti là kò sí yẹn mọ́ o ó ti yé kò sí yẹn rọlá Kaaba rọlá Mọ̀dínà kí ló ń pè bẹ́ẹ̀ nígbà ó sígbà o ẹni tẹ́ mú wá rọlá Kaaba àbò rọlá Mọ̀dínà pé kágbàlagbà ṣubú ìyẹn gba over 9 years lọ́wọ́ ẹ̀ àṣẹ bí wọ́n ló mọ nǹkan tó rí ń gbà kan Táyé Currency tó fi lè sọ pé ọ̀gá mi ìwọ ló mú ọkọ tó gbé ṣe tí Paso tó rí lára Paso tó fi ní kọ̀ǹfàmù ní apá àti wèrè pé tó bá lọ tó bá bọ̀ kò ní kéléṣù lọ́nà àṣẹwọ̀ gọ́gọ́ lólóṣù eléṣù yẹn Táyé òun sọ̀rọ̀ lánàá bẹ́ẹ̀ ni pé wà á ti Paso ẹgbẹ́ ó bàjẹ́ gan o àwọn tó rí ó jẹ́ kí sọ̀rọ̀ kan fún ọ̀nà jì síra àwọn tí wọ́n gọ́gọ́ mọ̀ náà lẹ́ni tó ti pè ń bàbá rí kí ló ń ṣẹ̀yìn èèyàn tó ti pè ń bàbá gbà lẹ́yìn ọlọ́run Paso ìwọ ni bàbá mi o ẹ wá lọ bá ṣé obìnrin pè bẹ́ẹ̀ lọ́ba lánàá ẹ̀ Paso máa padà gbé kọ́ọ̀lù ẹ̀ ọ̀hún náà ò ní ṣètò ọ̀hún kan lọ nira wọn àwọn atani Paso pọ̀ oyún inú tọ́ tí bì ó sì nẹ́tọ̀ lórí Paso ìkànnì ẹ̀ ó Táyé ó bàjẹ́ gan ṣe wá rẹ̀ yìí tẹ́ ẹ mú Táyé lọ tẹ́ ẹ fẹ́ gba ìyẹn ọlọ́wọ́ afaṣọ yìí yá ni lẹ́yìn tẹ́ mú Táyé lọ torí mo mọ̀ pé Paso mọ̀ ọ́ pa èèyàn mú ọmọ ẹ̀ ó mú fámìlì ẹ̀ pé kọ́ ọ̀ lọ gbàdúrà ń bẹ̀ kọ́ ọ̀ dẹ̀ relax ẹ̀ wá lọ ní lára ń bẹ̀ torí mo mọ̀ pé aláìyàn ò mọ̀ kankan pa ó ti yé mọ̀ pé Paso mọ̀ kankan pa ẹ̀yin tẹ́ wá mú Paso lọ yẹn agbá ọlọ́run kò ní yẹ yín tẹ́ mú Táyé Currency lọ jàre lọ bá Paso yẹn lágbá ọlọ́run kò ní yẹ yín ní ìfẹ́ mọ́ bẹ́ẹ̀ jẹ́ ẹjọ́ àríwí dáadáa láìjà kára mọ́ ní Amẹ́ríkà bọ̀ ẹ̀yin tẹ́ mú Táyé Currency lọ bá Paso múra tó dẹ̀ pé Paso mọ̀ pé ẹ̀ mú bọ̀ torí Paso mọ̀ pé òun kọ́ lòun nira òun ó yẹ yín téèyàn bá fẹ́ bẹ àgbàlagbà òun bá dọ̀bálẹ̀ ni àmú Currency wàá bẹ̀ yín sà á dẹ̀ dọ̀bálẹ̀ pé bàbá mi ẹ má bínú á dọ̀bálẹ̀ ayé akọlẹ̀ Paso ló ṣẹ̀ máa gbé dìde ẹgbẹ́ èèyàn lèèyàn parí ìjà pẹ̀lú orí ẹ̀yin tẹ́ mú Táyé Currency tẹ́ mú lọ múra yẹn tẹ́ jọ lọ bá Paso ló tẹ́ jẹ́ kí Paso mọ̀ yẹn orí yín ti dàrú ẹ̀yin lẹ fa gbogbo rọ́bìsì tó ṣẹlẹ̀ yìí ní sense idiot ni ẹ̀yin náà fẹ́ kọ́ rí mélòó ni báwo kí ni èjì Paso àti ààrẹ Gani Adams Táyé Currency ó ń dọ̀bálẹ̀ kí Gani Adams ni
òun dọ̀bálẹ̀ ti Ṣèyí Mákindé ni àìmọye kọmíṣánná Ṣèyí Mákindé tí ojú ẹjọ́ 55 yọ tó ń pè ní bàbá. Ààrẹ Gani Adams ń dọ̀bálẹ̀ kí wọ́n ni bí bàbá Gani Adams ṣe pọ̀ ó yẹ Paso tí ẹ̀ tún pọ̀ jù yẹn lọ́gọ́. So understand mo kàn fi bàbá júwe ni o ìyẹn ààrẹ ìbá Gani Adams. Nǹkan tó dẹ̀ ń ṣe ẹ́ Táyé Currency òun ni pé òun wo àwọn Alhaji wẹ́wẹ́ Alhaji Sulaimon àtàwẹ́wẹ́ àwọn màláíkà wọ́n bá lọ wò pé ẹ̀ ṣe bọ́ọ̀mù ẹ̀ ní ó ń dọ̀bálẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ yẹn náà gá ẹ̀ ni wọ́n àwọn màláíkà àwọn wẹ́wẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n. Nǹkan tó ń wò nìyẹn àbí lẹ́nu ẹ̀ kò dẹ̀ lè dùn mí fún ẹ̀ òré ẹni tó ẹni Táyé tó bá rí ẹni tó ẹ ṣebí ó mọ bẹ́ẹ̀ ṣe jọ wà tẹ́lẹ̀ ìwà àti mọ sí ẹ torí mi ò ní sọ̀rọ̀ sí ìyá ẹ torí báwọn náà ń gbádùn ẹ sí ọ̀n jẹun ẹ ṣe mọ́ mọ̀ pọ́lá Paso ni ṣebí mọ́mi ẹ ti dúpẹ́ lọ́wọ́ Paso rí pé bàbá mi lẹ́yìn Ọlọ́run wọ̀dẹ̀ tún ni bàbá ẹ o mọ́mi ẹ ti sọ bẹ́ẹ̀ fún Paso rí ó yẹ ó wá dì sí ìtọ́ ìwọ ń sọ lójú Paso ń bẹ́ẹ̀ nínú múra wípé o kì í ṣe ọmọ kékeré ẹbí nígbà ṣe lè máa fi múra àti màdí náà gbé ọkọ̀ mọ́ra mọ́ sí kéèyàn kọ́ rọ́lá fi kàbá lẹ́sàáyé ẹ̀ ẹ fi mọ̀dí náà lẹ́sàáyé ẹ̀ ìhun tó pa wá pọ̀ ní kẹ̀kẹ́ ká sọ Táyé Currency ó dàpọ̀ ti mad orí ẹ̀ ti yí òòrẹ́ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ òòrẹ́ ní tó ẹ tó bá rẹ́ ní tó ẹ ni ó yẹ kí mọ̀ sí ẹ sọ fún ẹ pé ó tí ì lọ bẹ bàbá ẹ náà tó bá jẹ́ mi ikùn mi yìí ni mo fi ru oyún ẹ̀ dàgbà gbogbo ohun tó bá wù kó ṣẹlẹ̀ dọ̀bálẹ̀ kó di Paso lẹ́sẹ̀ mú ni kó ṣe yẹn gan Táyé Currency kó rùn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ kò sí ẹ̀ mọ́ gbàgbé káàárọ̀ jíire ló kù kó dọ̀bálẹ̀ tó ń sọ ẹ̀gọ́ kó dọ̀tán kò sí ẹ̀ mọ́ àì ní tẹ bá pàdé ni àǹdẹ́nì ẹ̀yin wèrè ẹ̀yin òpònú ẹ̀yin tẹ̀ nílàkàyè tẹ̀ mú Táyé Currency tẹ̀ mú wá sí múra tẹ́ pe Paso lórí aago tẹ́ jẹ́ kó mọ̀ wípé ẹ̀ ń mú bọ̀ ẹ̀ jẹ́ kó nìkan mọ̀ irú rọ́bìṣì wo nìyẹn tó bá fẹ́ sọ pé kẹ́ mú wá sọ fún yín tí ò bá dẹ̀ fẹ́ ní kẹ́ mú wá kò ní ní kẹ́ mú wá ẹ̀ wá pé bẹ́ẹ̀ fẹ́ wá kí ẹ̀ wá mú Táyé Currency sẹ́yìn ẹ̀ tí wọ́n gbogbo ẹ̀ máa ní kó rọ́ làkàbà ẹ̀ fi kàbà lẹ̀ o ẹ̀ dẹ̀ fi mọ̀dí náà lẹ́sà yìí ẹ̀ mú gùn lẹ́yìn máa sọ yẹn fún ó ti yé tó bá gbórí ẹ̀yin náà pé ní tẹ́ ìbàjẹ́ ìdílé yín tẹ́rẹ́ ni kọ́ yín tó ẹ máa ń pọ́nra yín lẹ́nu ìdílé yín tẹ́ ìmọ̀gbẹ́ tó bá gba 9 years 10 years